Tinubu ní tóun bá wọlé lọ́dún mẹ́rin tóun bá múná wá ká má dìbò fún un. Ó wọlé lọ́dún mẹ́rin ó bẹ̀rẹ̀ sí kọ̀ǹpẹ́ kan ti ba Nàìjíríà jẹ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ wá dàrú sí i. Ní ìsìn Òbí tó sọ pé òun fẹ́ lọ́dún mẹ́rin ṣé orí wa burú ni? Ọba àbádẹ́ sọ pé ó lè yà Nàìjíríà máa pín ṣùgbọ́n kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ríran sí i ló máa ní màkókò yìí ṣùgbọ́n yóò pè. Àwọn báǹkì tí gbogbo ayé dẹ̀ ń nájà nísìnyí mo ti sọ sẹ́yìn Olúwa tó sọ fún mi pé àwọn báǹkì yẹn ní ìgbà tí Tinubu bá padà wọlé àwọn báǹkì yẹn máa dá ìgbésẹ̀ sọ́run àwọn èèyàn bí ó pè kíní money point kankan kólúkúlùkù wà very careful. Ọlọ́run òyìn àwọn èèyàn yìí Olúwa sọ pé òun fi àwọn ìjọba àwọn Tinubu àtàwọn tó ń wà lórí àléfà lápò òun fi wọ́n ṣe pàṣán fún Christianity ni. Kí tó parí Ọlọ́run àwọn ọmọ kó sọ pé Ṣèyí Mákindé sì máa gbé ìgbésẹ̀ lákan tí ó dá wa láńlẹ̀ nílùú Ìbàdàn tí gbogbo wa gbàdúrà. Oríyọmí Àsán àwọn fẹ́ parọ́ ńlá kan máa nítorí ẹlẹ́sàn tẹ́ ẹ bá ti gbọ́ Olúwa sọ pé ọ̀rọ̀ ẹlẹ́sàn ni pé kò sí ìkankan bẹ̀. Títí bàbá ẹ̀sọ́ Ládélé yóò fi parí ìjọba ọ̀fọ̀ nípa nínú ìjọ CAC lọ́dọọdún o. Ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá ti wá ọ̀nà àbáyọ dé sọ́ọ̀sì ẹ̀ bá rí tẹ́ wá ọ̀nà àbáyọ ní gbogbo ọ̀nà tẹ́ rí ẹ wá ọ̀nà àbáyọ fún ara yín gangan ẹ jẹ́ kó rí olúkúlùkù pé ó dáa kó wá sáyé kó kú kó lọ́la dùgbà tó wá sáyé tó kà wá sáyé asán àmúyẹ àwọn obìnrin tó wà lọ́wọ́ ní ìsìnbá tá gbàdúrà kọ́ Olúwa pèsè ọkọ fún táǹdẹ̀ ti wà tó mi ti wà múlòpọ̀ sí olùkọ́ mọ́ Élì kò ní good marriage Samuel wòlíì kò ní good marriage ìyàwó kan ní gbogbo wọn yẹn ní wòlíì Òsáyà ìyàwó rẹ̀ kò sí gbogbo ẹni tí ò bá sùn tán nílùú ó tún ti Òsáyà lójú ó gba ọ̀nà Ọlọ́run jẹ́ pé ó dídí ìyàwó wòlíì gbogbo ìlú ló ń bá sùn go and read it but when somebody is telling the truth ẹ má gbé òtítọ́ ó lè wá nu kì í ṣe gbogbo òtítọ́ lórí inú Bíbélì òtítọ́ dúró Bíbélì dúró sọ́tọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Bàbá Nasri Israel tó ti jáde lórí ọ̀rọ̀ Nàìjíríà bàbá tó jẹ́ pé Ọlọ́run máa ń fi ọ̀rọ̀ hàn pàápàá jùlọ nípa orílẹ̀-èdè Nàìjíríà nípa ọmọnìyàn nípa ìjọ CAC àti ohun tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bàbá yìí tún ti jáde pẹ̀lú bí Ọlọ́run ti fi hàn wọ́n nípa èròǹgbà Tinubu ní 2027 bàbá yìí máa sọ̀rọ̀ tó pọ̀ nípa Tinubu bàbá yìí sọ̀rọ̀ nípa Akpabio bẹ́ẹ̀ ni wọ́n tún sọ̀rọ̀ ìyẹn nípa Ṣèyí Mákindé tó fẹ́ di gómìnà inú ẹgbẹ́ títí ẹ̀ náà bàbá yìí máa sọ̀rọ̀ wípé wàhálà kan máa jábọ́ lulẹ̀ ìyẹn lé Oríyọmí Hamzat lórí ní kòpẹ́kòpẹ́ yìí nítorí ètò ìdìbò yìí tó fẹ́ dì ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́run tún lo bàbá yìí láti sọ̀rọ̀ nípa tí ó ṣẹlẹ̀ sí Ọdẹ́dọ̀yìn àti àwọn nǹkan tó máa padà ṣẹlẹ̀ sí Ọdẹ́dọ̀yìn bàbá yìí sọ pé ní ọdọọdún òun náà ni òkú ó sì máa wà nínú ìjọ CAC nígbàkúùgbà tí bàbá Ọdẹ́dọ̀lẹ̀ bá ti fẹ́ ṣe àwọn àjọ̀dún kan tí wọ́n máa ń ṣe nínú ìjọ CAC bẹ́ẹ̀ ni bàbá yìí sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa àwọn content creator àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wo Ọlọ́run fìnà tó pọ̀ wọn bàbá yìí nínú èyí tí máa fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ kínní ọ̀hún wọn ni Yorùbá Nation ń bọ̀ bí kí gbogbo ọ̀pẹ́ ká fọkàn sí ṣùgbọ́n ìgbà tí ó dé òun náà ni a ò tí ì mọ̀ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń jà fún Yorùbá Nation òun ló ti máa kú bàbá yìí tún wá ń sọ̀rọ̀ nípa Sunday Igboho tí àwọn kan sọ pé ó dalẹ̀ ọmọ Oòduà ẹgbẹ́ sí lóòótọ́ ni Sunday Igboho dalẹ̀ ọmọ Oòduà wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún wá níbi tẹ́ẹ̀tì gbogbo kìíní ọ̀hún àwọn ọ̀rọ̀ àti àṣẹ jáde nípa bàbá Adébóyè àti àwọn tí wọ́n di ipò Ọlọ́run mú ọ̀rọ̀ jáde nípa gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ ló jáde nípa àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún wá nígbà tẹ́ẹ̀tì rí àwọn àsọtẹ́lẹ̀ tí bàbá yìí sọ tí wọ́n ní kẹ́ẹ̀kọ́ lẹ̀ tó sì dá wa lójú pé ọ̀rọ̀ wọn a máa wá sí ìmùlẹ̀ ẹ̀kọ́ tó yípo ni o bọ́ wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá bẹ́ẹ̀ tí olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí Ismail tí ì tẹ subscribe button síbẹ̀ àwọn ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ bá wa dọ́rẹ̀ẹ́ káwa náà ó sì bá yín dọ́rẹ̀ẹ́ ẹ wá má gbàgbé o láì tí aago pélébé kan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣíà ètò ọ̀hún sí gbogbo social media táwọn olóṣèlú gbọ́ táwọn tán nífẹ̀ẹ́ Yorùbá kí wọ́n gbọ́ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kan gbọ́ pẹ̀lú wọ́n ti ẹ̀ sọ débi pé Ọlọ́run lo ìjọba Tinubu yìí láti fìyà jẹ àwọn kìrìsìtẹ́nì ni ẹ wo wọ́n bẹ́ẹ̀ tẹ́ máa gbọ́ ẹ̀yin sàtẹ̀ subscribe button síbẹ̀ ẹ láìkí ẹ̀ kẹ́ ẹ sì ṣíà ètò ọ̀hún wọ́n fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá ẹ wo ẹja máa bẹ́tò ọ̀hún bọ̀ kẹ́gbọ́n tí bàbá Nasri sọ. Olúwa mo rí Tinubu ó gbé Kwankwaso ó gbé sínú kẹ̀kẹ́ márúwá ó wá wọ ọ́fíìsì kan ó wá wọ abẹ́ gálọ́pì kan láàárín àwọn èèyàn ó jókòó òun àtẹ́jọ́ ń kọ ìwé mo rí bàbá Ọbásanjọ́ ó gbé Òbí sí ọkọ̀ márúwá ó tún wá wọ abẹ́ tẹ́ǹtì kan gálọ́pì ó tún jókòó wọ́n tó jọ ṣèwé wọ́n tó jọ ń kọ̀wé mo wá béèrè pé kí ni ìtumọ̀ Olúwa sọ pé ìsọpọ̀ Òbí àti Kwankwaso pé irọ́ àti ẹ̀tàn ló wà ń bẹ̀ ipe kándídéètì Tinubu ní Kwankwaso pé kándídéètì Ọbásanjọ́ ní Òbí pé méjèèjì ò lè wọ́ọ̀kì papọ̀ pé irọ́ ló wà ń bẹ̀ pé ẹ̀tàn ni pé kí n gbàgbé ẹ̀ ìyẹn ní ìtẹ̀síwájú kí a gbàdúrà mo rí aṣọ Nàìjíríà sí Nàìjíríà tó fẹ̀ ńlẹ̀ tán tẹ́lẹ̀ tán gbé àpótí ìdìbò lé lórí
tí ẹ̀jẹ̀ kún náà àpótí ìdìbò. Mo wá béèrè Olúwa kí ni ìtumọ̀ àtàkùn. Ọba àwọn bá sọ fún mi pé ní ọjọ́ tí ẹlẹ́sàn ti wà láyé ní Nàìjíríà, ẹlẹ́sàn yẹn ni wọ́n ti máa pa èèyàn jù, tẹ́jẹ̀ ti máa sàn jù. Kí ni yóò wá sí ọ̀nà àbáyọ? Olúwa sọ pé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n lọ ra àsíá Nàìjíríà ní gbogbo last day of the month, káwọn èèyàn máa nà sókè káṣà máa gbàdúrà. Olúwa fi àánú ká ibi kúrò lórí Nàìjíríà, àánú ká ibi kúrò lórí ẹ̀ àtàwọn tó wà lábúròdù káàkiri, pé kí ìfọlọ́run ṣẹ. Ètò tọ́lọ́run sọ pé ó sì wà lójú ọ̀run kó o máa ṣe láti fi àjùlọ han ìjọba àti orílẹ̀-èdè yìí nípa 2027 pé kí Ọlọ́run ó ṣe lọ́nà tí ó gbà fẹ́wà wa màkúnnù. Ìyẹn ní ní ìtẹ̀síwájú, mo rí INEC officer, mo rí tébù wájú ẹ̀, ó fi ìwé tó ga hàn tó kọ, ó dẹ̀ ya gbogbo ìwé yẹn, ó dẹ̀ tún mí kọ. Mo wá béèrè pé kí ni ìtumọ̀? Ẹ gbàdúrà o, ó ṣeé ṣe transtable INEC fún Nàìjíríà kí wọ́n ṣẹ̀ǹjì ẹ̀ o, kó má lọ títí o, wọ́n á ṣẹ̀ǹjì ẹ̀ o. Mi ò wá mọ̀ o, ìfẹ́ Ọlọ́run yóò ṣe ọ̀pọ̀ tí mo rí nìyẹn o, pé ìtumọ̀ ẹ̀. Ní ìtẹ̀síwájú, mo rí ọkùnrin tó sọ pé òun Nigeria Labour Congress Ajero. Mo rí pé òun àti Tinubu wọnú báńkì, Tinubu dẹ̀ tì mọ́nú báńkì, Tinubu jáde. Mo wá béèrè, Olúwa sọ pé tí gbogbo orílẹ̀-èdè bá rò pé Ajero Nigeria Labour President pé rárá o, pé ó ti gbowó, wọ́n pé ìtumọ̀ báńkì náà ti mọ́ nìyẹn, pé Ajero kì í ṣolùgbàlà Nigeria Labour President o, pé àwọn tí a rò ń bẹ̀ pé wọ́n ti gba owó àti Nàìjíríà àti TCU, pé orílẹ̀-èdè ti fún wọn lówó, pé ká gbàgbé ẹ̀. Kí ìjọba dẹ̀ tó parí, ìṣẹ̀lẹ̀ kan sì wà láàárín àwọn Nigeria Labour Congress yẹn. Olúwa yóò wà pẹ̀lú wa o. Eléyìí ti Nàìjíríà, àwọn kan sọ wípé Nasir àti Tinubu, àwọn olóṣèlú kọ́ ló ń bá wa jà, àwa fúnra wa là ń bá ìlú jà, àwa là ń bára wa jà. Ihun tí Ọlọ́run rán mi, lóòótọ́ mẹ́sẹ̀gì gùn, ṣùgbọ́n èèyàn ọmọ Ọlọ́run, ẹ bá mi gbàdúrà torí kókó àwọn tó wà ń bẹ̀. Ọba àwọn bá dẹ̀ sọ pé ó lè pọ́ lè yà, Nàìjíríà máa pín, ṣùgbọ́n kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwa tá a ríran fi ló máa ní màkókò yìí, ṣùgbọ́n yóò pín, kò sí tá a lè ṣe sí. Ẹ lọ kọ sílẹ̀. Àwọn báǹkì tí gbogbo ayé dẹ̀ ń nájà ní ìsìn, mo ti sọ sẹ́yìn, Olúwa tó sọ fún mi pé àwọn báǹkì yẹn ní ìgbà tí Tinubu bá padà wọlé, àwọn báǹkì yẹn máa dá ìgbésẹ̀ sọ́run àwọn èèyàn bí Opay, kíní, Moneypoint kankan, kí olúkúlùkù wà very careful. Ìjì báǹkì àwọn internet bank, Olúwa sọ pé ó bọ̀ wá kó àwọn ènìyàn sínú ọ̀fà tó méjì tó pọ̀. Ẹ kọ́ ilẹ̀, Olúwa yóò wà pẹ̀lú wa o. Finally, Ọlọ́run ò tí ì fi ẹni tí ó di ààrẹ president Nàìjíríà hàn mí o ní 2027 o. Ọ̀rọ̀ 2027 Ọlọ́run tí ì fi kankan hàn mí nípa rẹ̀, ṣùgbọ́n ẹ gbàdúrà tó bá jẹ́ pé ẹni tó wà ń bẹ̀ ni ó padà wà. Olúwa sọ pé ìjọba ológun ni yóò wá tún padà ṣe o, kò ń ṣèjọba alágbádá o. Ó dẹ̀ máa fi ayé ní àwọn èèyàn, ó dẹ̀ máa gbomijé lójú àwọn èèyàn, ó dẹ̀ máa fi àjùlọ hàn, ó dẹ̀ máa gbẹ̀san. So kí àwọn gbogbo àwọn olórí wa nílẹ̀ Yorùbá kí wọ́n lọ bá, kí wọ́n bá sọ̀rọ̀. Ọmọ àlelẹ̀ Yorùbá nìkan ló lè sọ wípé kí ààrẹ yóò má padà síbẹ̀, kó má lọ́dún mẹ́jọ. Ṣùgbọ́n bó ṣe ń ṣèjọba yìí, ìjọba yóò favour ayé o, but àwọn èèyàn fẹ́ràn ká máa tan èèyàn. Ẹ sọ fún ìjọba yóò favour èèyàn, kí wọ́n yí padà, kí gbogbo wa dẹ̀ béèrè fún àánú. Ọlọ́run yóò wà pẹ̀lú wa o. Àwọn t'Olúwa rán mi sí wa nìyẹn, àwọn t'Olúwa rán mi sí wa nìyẹn. Kí a dẹ̀ gbàdúrà fáwọn ọmọ wa tó wà lẹ́yìn òkùnkùn, kíjọba yìí develop wọn, kó dá iléeṣẹ́ wa padà nílẹ̀ Yorùbá, kó tún àwọn ọ̀nà wa ṣe, kó dẹ̀ jẹ́ kí àwọn ọmọ wa tó ti wà lẹ́yìn òkùnkùn kó mú wọn wálé, kó tó wá tẹ̀sí ọpọlọ wọn ju àwọn olè wọ̀nyí. Akpabio àti Wike, òpin wọn léwu ní Nàìjíríà lópin gbogbo, ṣùgbọ́n it is well. Tinubu ní tóun bá wọlé lọ́dún mẹ́rin tóun bá múná wá ká má dìbò fún un. Ó wọlé lọ́dún mẹ́rin, ó bẹ̀rẹ̀ sí kọ̀ǹpẹ́ kí wọ́n ti bà Nàìjíríà jẹ́ tẹ́lẹ̀, gbogbo ẹ̀ wá dàrú sí i. Ní ìsìn Òbí tó sọ pé òun fẹ́ lọ́dún mẹ́rin, ṣé orí wa burú ni? Kí tó parí, Ọlọ́run àwọn ọmọ kó sọ pé Ṣèyí Mákindé sì máa gbé ìgbésẹ̀ lákan tí ó dá wa láńlẹ̀ nílùú Ìbàdàn, kí gbogbo wa gbàdúrà.
Oríyọmí Àsán àwọn fẹ́ parọ́ ńlá kan mọ́ nítorí ẹlẹ́sàn tẹ́ ẹ bá ti gbọ́ Olúwa sọ pé ọ̀rọ̀ ẹlẹ́sàn ni pé kò sí kankan bẹ̀ káwọn èèyàn máa parọ́ funfun ní ìsìn tó bá dé gbogbo ìlú wọ́n lẹ pósà káàkiri wọ́n gbé bíbọ̀ tán bá ti wá wọlé tán wá gbòfin pé àwọn ò fẹ́ rí pósà Christianity wọ́n ń dọ̀tí ìlú Ọlọ́run á wà pẹ̀lú wa òbí náà tún bẹ̀rẹ̀ wẹ́ Ọlọ́run ti sọ nípa tiẹ̀ fún mi ní òbẹ̀rẹ̀ kan tún lè sọ nípa tìyẹn mọ́ Olúwa kó wà pẹ̀lú wa ohun Olúwa ni mò ń sọ yìí o mo dẹ̀ bí ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá mi pín. Nọ́mbà ní ìtẹ̀síwájú mo rí ọjọ́ sísún ọjọ́ ìdìbò síwájú mo ti sọ fún wa o ní ìtẹ̀síwájú mo rí Wike ó gbé Tinubu sínú abọ́ ńlá kíní tí wọ́n fi ń ta ẹran ó gbé lọ sílẹ̀ ẹran ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í kún wọ́n wá bèèrè pé Olúwa kí ni ìtumọ̀ Olúwa sọ fún mi pé gbogbo ẹ̀sìn tí Wike fi àwọn èèyàn ṣe kó sìn padà wá fi Tinubu fún ara rẹ̀ ṣe lọ́jọ́ ọ̀la kí ẹ gbàgbọ́. Ní ìtẹ̀síwájú Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé ọ̀pọ̀lọpọ̀ pátì àbí gbogbo tẹ̀ ti rí i pé ètò tènìyàn ni Ọlọ́run sì ní ètò tẹ̀ nípa ẹlẹ́sàn Nàìjíríà. Ní ìtẹ̀síwájú mo rí ìránṣí Olúrẹ̀mí Tinubu mo rí i pé ó wọ airport ìgbà tó débẹ̀ ó lọ àwọn èèyàn wá expect kó padà kó pa Ọlọ́run sọ fún mi pé ó ṣeéṣe tí ìjọba ọkọ ẹ bá padà kí Olúrẹ̀mí Tinubu kúrò Nàìjíríà kó má lè padà wọ ìlú ó tọ́lé o bọ̀ ká gbàdúrà o kí Ọlọ́run kí bó bá jẹ́ ti kú àbí bóyá kìíní tẹ̀sín Ọlọ́run kó mú ẹ̀sìn yẹn kúrò o. Absad tí wọ́n gbé lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí gọ́vnà Olúwa àwọn ọmọ kó sọ fún mi pé orí rẹ̀ ní Èkó ti máa dàrú ẹ kọ ìran ẹ sílẹ̀ mo ti sọ fún wa kí a mú fọ́tò àwọn ọmọ wa àtorúkọ ọjọ́ ìbí wọn kí a ti gbàdúrà ní on the 11/14 àwọn ọmọ Ọlọ́run tó bá lè pẹ̀lú wa lórí afẹ́fẹ́ kí wọ́n pẹ̀lú wa. Finally ọba àwọn bá sọ fún mi pé ọkùnrin tó dalẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá wa yìí wípé gbogbo tí ń ṣe káàkiri ní ìsìn àwọn èèyàn lè rò pé ó sì wà gẹ́gẹ́ bó ti wà pé tòfin kankan lọ́wọ́ ẹ̀ mọ́ pé àgbá òfìfo ló kù ṣùgbọ́n kí gbogbo wa gbàdúrà fún nítorí ọjọ́ tó ti gbà wá pé àwọn olóṣèlú dẹ̀ máa fi ṣẹ̀sín nígbà tí a bá parí ohun gbogbo ẹ kọ́lẹ̀ Olúwa yóò wà pẹ̀lú wa. Sowore tí àwọn èèyàn wò Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé Sowore ò lè di ààrẹ ní àkókò yìí mi ò sọjọ́ ọ̀la o ṣùgbọ́n pé kásá gbàdúrà fún torí Ọlọ́run lò. Finally eléyìí ìmọ̀ràn fún gbogbo ọba ilẹ̀ Yorùbá torí àjálù lákan wà níwájú àwọn ọba tí ọba méjì mẹ́ta dẹ̀ kú láàrin oṣù kan nílẹ̀ Yorùbá ẹ̀kọ́ lẹ̀ ṣùgbọ́n kí ìṣẹ̀lẹ̀ yọ má bàa ṣẹlẹ̀ kí gbogbo ọba máa fi ajo orí ẹ̀ gbàdúrà lóru bóyá aago méjìlá sí aago kan kọ́lọ́run yí ìṣẹ̀lẹ̀ ibi kúrò. Ẹ̀jẹ̀ tí ìjọba òkùnkùn lòun fẹ́ ta ilẹ̀ ní ìbò Ọ̀ṣun kọ́lọ́run bá wa kánṣu ẹ̀ kí ó dẹ̀ fi àánú gbé ìbò Ọ̀ṣun padà pé àṣìṣe ńlá ni wọ́n ṣe o kí ẹ kọ sílẹ̀ o ètò Èkó àti òṣèlú Èkó orí rẹ̀ ni yóò ti dàrú o ẹ lọ kọ́ ilẹ̀ o. Ní ìtẹ̀síwájú ìpàdé Olúwàgbèjà abiyamọ tọdún yìí tí a ó ṣe ní ìjọsìn Greater God Mọ̀wé Olúwa sọ pé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n kọ orúkọ ọmọ wọn àti fọ́tò ọmọ wọn ní ọjọ́ on the 11/14 òrùn mẹ́rin yẹn kí gbogbo èèyàn kọ orúkọ wọn àwọn abiyamọ pátá kí a dẹ̀ máa gbàdúrà gbogbo ogun tó gba ayé lọ́wọ́ àwọn ọmọ mi tó fà àwọn ọmọ ṣèdààmú kọ́lọ́run bá wa ṣẹ àwọn tó bá dẹ̀ lè tẹ̀lé wa kí wọ́n tẹ̀lé wa either YouTube Instagram or Facebook yìí Násírì iṣẹ́ Olúwagbémidìde kí wọ́n fọjọ́ yẹn sọ́kàn Olúwa yóò wà pẹ̀lú wa. Ní ìtẹ̀síwájú mo rí pléènì ńlá tó já tọ́ tínú ìṣàgbáyé dẹ̀ pé ẹjá gbàdúrà ìṣẹ̀lẹ̀ àbàmì àbí ìṣẹ̀lẹ̀ pléènì jíjá kọ́lọ́run bá wa kánṣu rẹ̀ ìyẹn
ní ìtẹ̀síwájú mo rí ìkòkò táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í gbé káàkiri lórí feed. Mo wá béèrè Ọlọ́run àwọn ọmọ kó sọ fún mi pé kì í ṣe ìkòkò, kì í dẹ̀ ṣe feed, pé àwọn tó ra ilẹ̀ tí wọ́n nílẹ̀ tán fẹ́ kọ́lé, pé àwọn ìkà lọ sòkò ká má lè rí ilé yẹn kọ́, ká má lè dé ilẹ̀ yẹn, pé gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ kọ́lé àbí ẹ ra ilẹ̀ síbì kan tí ìdádúró wà, kí ẹ lọ kọ orúkọ ibi tẹ́ ẹ ra ilẹ̀ yẹn sí, àbí kẹ́ ẹ bulẹ̀ ibi tẹ́ ẹ ra ilẹ̀ yẹn sí tẹ́ ẹ bá lè lọ bẹ̀, kẹ́ ẹ fi ṣèṣọ́run ọjọ́ 9, pé gbogbo ohun tí a gbé wúlẹ̀, ibi tí a ṣe kí n má lè develop ilẹ̀ mi, kí n má lè develop ilé mi, kí Ọlọ́run ó bàjẹ́. Tí ẹ bá dẹ̀ jẹ́ ẹni tó lè súnmọ́ tòsí bẹ̀, kí ẹ bu omi tó dágún sínú àgbàrá létí títì, kẹ́ ẹ lọ dà sórí ilẹ̀ yẹn. Bí ẹ bá lè ka Psalm, ẹ ka Psalm 29, Psalm 114 àti Psalm 16, ẹ kà sórí ẹ̀, àti Psalm 35, Psalm 35 kẹ́ ẹ kà sórí ẹ̀. Ìyẹn ní ti àwọn tá ń dá ilẹ̀ dúró. Ọlọ́run dẹ̀ ní kí n tó máa sọ fún wa pé ká gbàdúrà lórí ọ̀rọ̀ ìgbèsè àti àdánù. Nípa ti bàbá Adébóyè, finally bàbá Adébóyè ní Ọlọ́run ti yan ẹni tó máa gun ipò ní 2023 ní Nàìjíríà. Ọlọ́run ò yan àwọn tó wà ń bẹ̀ yìí o, ẹ̀yin bàbá àbá, pé ènìyàn, pé Ọlọ́run mà sí pé èèyàn dé ipò, ìyẹn ò sọ pé Ọlọ́run ló lọ́wọ́ sí àbí Ọlọ́run yàn o. Òótọ́ mo sọ fún wa o. Ọlọ́run ò yan àwọn èèyàn yìí o. Olúwa sọ pé òun fi àwọn ìjọba, àwọn Tinubu àtàwọn tó ń wà lórí àlééfà lápò, òun fi wọ́n ṣe pàṣán fún Christianity ni. Kí gbogbo wa gbàdúrà kọ́lọ́run kó fi àánú kó fi bẹ̀ wá wò. Ìyẹn ohun Olúwa leléyìí o. Ọlọ́run àwọn ọmọ gúdẹ̀ tó sọ fún mi pé àwọn èèyàn máa ń gbé orí adìyẹ sórí drum, á gbé léyìí gbé léyìí. Olúwa sọ pé very soon tí àwárí táwọn èèyàn fi ń ṣẹ̀ sí àwọn olóṣèlú yẹn kó máa dọ́dọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run, pé wọ́n máa ṣe wá náà bẹ́ẹ̀. Because of that, ká gbàdúrà o, ẹ̀sìn ò ní bá wa o. Tó bá dẹ̀ wà, tó dẹ̀ dé orí ipò tó sọ wípé wọ́n ti bà nǹkan jẹ́, èyí tí gbogbo èèyàn torí ẹ̀ kọ́wọ́ tẹ̀ pé kó débẹ̀ ni pé a mọ̀ kó ti bàjẹ́ ní àtorí ẹ̀ produce ẹ pé kó lead wa. Ìwọ wá débẹ̀ wá complain, irú olórí bẹ́ẹ̀, irú àwọn èèyàn bẹ́ẹ̀ aṣiwèrè ni wọ́n. Nígbà tó mọ̀ yín tó ò lè tún tó bàjẹ́ ṣe, kí ló lọ sọ lórí fún? Why complain? Oníkẹ́ni tó bá ti dé ipò lórí, ó dé ipò lórí kì í ṣe láti lọ joyè ń bẹ̀ àbí láti sọ lórí yẹn nìkan, láti lọ tún tó bàjẹ́ ṣe ni. And when you are not repair the damages, when you are in a position, you are a failure leader, you are a disgrace leader, you are a bastard leader. You are not a leader. Every leader must know how to restructure, rebuild, renew, and make things better than where it is before it become a leader. Ìṣòro àwọn olórí wa nìyẹn. Ẹ dé ibì kan, ẹ wá ń complain. Gbogbo tẹ́ ẹ dẹ̀ sọ pé ẹ ń ṣe ni pé ẹ fẹ́ lọ tún nǹkan ṣe lé, ẹ wá débẹ̀ tán ni wọ́n ti bàjẹ́ jù. So this is the failures of our leadership in Nigeria. Wèrè kejì nìyẹn, when you are condemning a people tó ti gbà ti lọ lọ́wọ́ ẹ̀ tó sọ pé torí òun ló bàjẹ́. Aláìní ìkànṣe tó ń dá ìparí oṣù. Wọ́n ti kó àwọn ọmọ wa ní Èkìtì o. Ẹ bá wa fún wọn nọ́mbà wọn o, ká kó wọn padà, wọ́n wà ń bẹ̀ o, wọ́n dẹ̀ pa àwọn pásítọ̀ wa. That is ní ìtẹ̀síwájú. Ìyẹn àkíyèsí èkejì. Ìyẹn ìdáhùn èkejì síwájú torí ọ̀rọ̀ mi kámá ni ó pọ̀ jù. Eléyìí fún ti kìrìsìtẹ́nì, ó dẹ̀ máa kan bàbá CAC, àwọn bàbá ní CAC. Bàbá Oyèdèpọ̀ sọ pé kí wọ́n fún nọ́mbà òun fáwọn bandits tá bá pè èèyàn. Ẹ bá sọ fún bàbá Oyèdèpọ̀ pé àwọn tí wọ́n kó ní CAC ní Èkìtì àti ìrí wọn o, wọ́n dẹ̀ pa pásítọ̀. Ṣé nọ́mbà bàbá Oyèdèpọ̀ èèyàn mélòó ló ní nọ́mbà rẹ̀? Tí wọ́n bá pè èèyàn mélòó ló ń gbé nọ́mbà rẹ̀? Ẹ jẹ́ ká wo ohun tí a bá máa sọ o. Ẹ̀yin bàbá wa, Ọlọ́run á wà pẹ̀lú yín o. Èèyàn mélòó ni bàbá fẹ́ gbé fóònù ẹ̀? Èyí tó jà wá kékeré yìí, odidi oṣù míì àwọn èèyàn pè wá, wọn ò rí wa gẹ́ẹ̀tì, ká má sọ pé yín. It is well o. Eléyìí tó yẹ ká fi prove Kristi, kí ayé aláwo padà, kí aláwo wọn máa ṣẹ̀rí pàwọ́ láyé padà. Mẹ́sẹ̀gì wọn là ń kọ́ tó la fi ń bá wọn fà. It is well. Ọlọ́run wà pẹ̀lú wa o. Number 3, wèrè orí afẹ́fẹ́, òun ni ẹni tí ó lọ, èyí tí mo dẹ̀ fẹ́ jẹ́ ká bá mi pín ilé dáadáa. Ẹni tó ń kọ́ ti mẹ́sẹ̀gì oní mẹ́sẹ̀gì, tí mẹ́sẹ̀gì yẹn ò dẹ̀ bá sọ̀rọ̀, mẹ́sẹ̀gì yẹn kò bá religion sọ̀rọ̀,
mẹ́sẹ̀gì yẹn kò bá òun gangan sọ̀rọ̀, kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀, ó wá dórí mẹ́sẹ̀gì, ẹnìkan ṣe mẹ́sẹ̀gì ẹ̀, ó lọ́ kọ́ tiẹ̀, ó ní ẹ wo mẹ́sẹ̀gì ẹ fẹ́ sọ̀rọ̀ lé lórí, kí lẹ fẹ́ sọ̀rọ̀ lórí mẹ́sẹ̀gì, orí mẹ́sẹ̀gì sí, aṣiwèrè èèyàn nìyẹn. Kí ni díẹ̀? Number one, ilé ọjà ni media for now. Ẹnìkan ta gàrí, ẹnìkan ta yọ́yọ́, ẹnìkan ta àmàlà, ẹnìkan ta ráìsì. Ìwọ wá kúrò ní ṣọ́ọ̀bù tí Ọlọ́run ya ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù, ó wá sọ̀lé lórí ẹ̀. Olórí burúkú làwọn èèyàn bẹ́ẹ̀. Yàtọ̀ sáwọn blogger, iṣẹ́ wọn ni wọ́n ṣe. Àbí àwọn tó fẹ́ jẹ́ kí mẹ́sẹ̀gì rìn. But ẹ̀yin tẹ́ máa ń cut mẹ́sẹ̀gì orí mẹ́sẹ̀gì láti máa criticize. Why are you criticizing them? Ìkíní, wọ́n ṣe mẹ́sẹ̀gì tẹ́ wọ́n sórí mídíà, wọ́n náà ṣe tẹ̀ síbẹ̀. Fi wọ́n lẹ̀ fún onídàájọ́. Aṣiwèrè kẹta tó burú jù ní, especially àwọn ìránṣẹ́ Ọlọ́run. Kí ni mo fẹ́ mú jáde bẹ̀ ní kúkú kí n tó parí ọ̀rọ̀ mi? Why cutting another man message and continue to fight it? Ìyẹn ń ṣe ìwà ọmọ Ọlọ́run. Torí ọjà ni oníṣọ́ọ̀bù tiẹ̀, ó tajà tiẹ̀ ń bẹ̀, ó náà ta tiẹ̀. Ó sọ̀rọ̀, ṣùgbọ́n tó bá sọ̀rọ̀, bóyá ó sọ̀rọ̀ against Redeem, ó sọ̀rọ̀ against CAC, ó sọ̀rọ̀ against Sẹ̀lẹ̀, àbó sọ̀rọ̀ against ẹ, then ìyẹn ti wà okay. But kò sọ̀rọ̀ against ẹ, bóyá ó gba church ẹ̀ nímọ̀ràn, ó gba congregation ẹ̀ nímọ̀ràn, ó gba àwọn ọmọ ẹ̀ nímọ̀ràn, ìwọ wá kọ́ọ̀tì mọ̀ràn tó gba church ẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí fire hàn pé kò sínú Bíbélì. Kò kì í ṣe ìlànà Bíbélì. Ṣé gbogbo ohun tó wà nínú Bíbélì làwa ń ṣe? That is all. Ó ní irú dọ́gì tẹ́ ẹ̀ ń fúyàwó yín nínú yàrá, ṣé ẹ rí inú Bíbélì? Especially in Christianity. Ẹ má jẹ́ kí torí pé à ń wá owó ká sọ ọ̀nà ìrọ̀jọba ọ̀run nù. Ìyẹn nípa kúkúrú fún tàwọn tó ń kọ̀ tí mẹ́sẹ̀gì oní mẹ́sẹ̀gì tí mẹ́sẹ̀gì yẹn ò dẹ̀ wà dàrẹ́, bóyá mẹ́sẹ̀gì míì bóyá ó fi gba àwọn èèyàn ẹ̀ nímọ̀ràn personal ni, ẹ̀yin wà ló ń kọ̀ tiẹ̀, ẹni Bíbélì ò fàyè gbà, ó fẹ́ mislead àwọn èèyàn ni. Nígbà tí ìwọ bá gba mẹ́sẹ̀gì kárípá nìkan mislead àwọn èèyàn, ìwọ tí mo yẹ ni tí ó mislead, ìgbà tó bá kún kọ́, tó máa tó correct àwọn tí ó máa mislead èèyàn. Iṣẹ́ ìránṣẹ́ tí Jésù ṣe, kí ló dé tí Jésù sọ pé àwọn kan mislead, nígbà tá a bá ń sọ pé àwọn kan fẹ́ mislead èèyàn, tí ẹ̀ ń kọ́ tí wọ́n tẹ̀ ń ṣe kí ni báwo ni Bíbélì ti fẹ́ ṣe? Irú eléyìí tó ń ṣẹlẹ̀ sí Ọdẹ́dọ̀yìn, báwo ni Bíbélì fẹ́ ṣe pé ní òpin ayé àwọn kan yóò wá, àwọn jókòó dìde, àwọn mú ara lára dá, àwọn ṣe lé, àwọn ṣe Jésù sọ pé òun ò mà wọ́n rí, ẹ̀yin olùṣẹ́ ẹ̀ṣẹ̀ kúrò níwájú mi. Báwo ni Bíbélì ti fẹ́ ṣe? If all this is not happening, ẹ rí ibi tí aláwo ti ń lọ, ẹ lọ yá, ẹlẹ́fẹ̀sẹ̀ ọ̀lẹ́ lórí, ẹ rí ibi tí olórí sátẹ́sẹ̀ kan, ẹ lọ yá, ẹlẹ́fẹ̀sẹ̀ ọ̀lẹ́ lórí pé òkùnkùn àtìmọ́lẹ̀. Even in the beginning of the scripture, òkùnkùn àtìmọ́lẹ̀ jọ wà, wọ́n jọ ń jà. The next thing tọ́lọ́run ṣe ni pé Ọlọ́run pín wọn níyà, Genesis 1:1-3, Ọlọ́run pín wọn níyà pé olúkúlùkù máa ṣe tiẹ̀, àlàáfíà dẹ̀jọba. Ẹ̀kọ́ ti mẹ́sẹ̀gì mùsùlùmí, ẹ̀kọ́ ti taláwo, especially àwa ìránṣẹ́ Ọlọ́run. Ṣé ìyẹn la fẹ́ fi jèrè ọkàn ni? Ìyẹn ní kúkúrú, àkíyèsí lẹ má bínú o, mo bẹ̀ yín o. Kẹ má tó torí eléyìí tó wá bá mi jà omi ò sọ̀rọ̀ mi kan nìkan kan o. Àwọn wèrè orí mídíà kẹta nìyẹn. Ó sì dáa káwa yí padà. Ìyẹn nípa ti wèrè orí mídíà. Nǹkan tí mo kàrí sọ sí bàbá Ẹ́frátà ni pé number one, ìgbéyàwó pín sí ọ̀nà mẹ́ta. Number one, we have law and covenant marriage. Law and covenant marriage. Ìgbéyàwó tó ní òfin àti májẹ̀mú sínú. Number two, marriage, God ordained marriage. Ìgbéyàwó tó jẹ́ wípé Ọlọ́run ló ṣe ètò rẹ̀. Irú eléyìí tí Isaac ṣe. Ìgbéyàwó ẹ̀kẹta ni accidentally marriage. Èyí tí àwa náà fọ́ọ̀lù sínú ẹ̀kọ́ tó di pé Ọlọ́run correct wa. Ìgbéyàwó law and covenant marriage ni ìgbéyàwó tí ọkọ àtìyàwó múra lọ sí inú church pẹ̀lú Bíbélì, òrùka àbí pẹ̀lú àdúrà pé àwọn di ara kan o, àwọn ò ní fẹ́ ìyàwó mìíràn. Tí lọ́ọ̀lẹ́ tí wọ́n lọ sí court, wọ́n fọwọ́ sí ìwé. Bí ẹni obìnrin bá rí irú ìgbéyàwó bẹ́ẹ̀ tí wọn ò dẹ̀ tí ì túká, kò gbọ́dọ̀ wọ bẹ̀. Kò gbọ́dọ̀ wọ nítorí pé májẹ̀mú wà láàrin wọn. Bákan náà, òfin dẹ̀ so wọ́n pọ̀. Bí òfin ò bá wa jà, májẹ̀mú abẹ́nikẹ́ni tó bá wọ àárín wọn jà. Èyí tí a gbọ́dọ̀ wà very careful. Ogun mẹ́wàá tá a ní kò gbọ́dọ̀ di 12. That is the number one marriage, law and covenant marriage. Finally, kí n tó lọ sọ ohun Olúwa nípa issue of bàbá wa Ẹ́frátà. Number one, tí àwọn èèyàn ní wọ́n send àwọn bímílẹ̀ question. Bàbá wa Ẹ́frátà number one, ó bá congregation rẹ̀ sọ̀rọ̀ ni, kò bá Christianity sọ̀rọ̀.
kò bá ìjọ kankan sọ̀rọ̀, kò bá mídíà sọ̀rọ̀, kò dẹ̀ bá wa sọ̀rọ̀. Àdàwọn ló kọ̀ tẹ̀ sórí mídíà àbáwọn èèyàn ló kọ̀ tẹ̀ sí nínú expression yẹn, ó advice àwọn èèyàn ni. Ibi tí gbogbo àwọn Christianity dẹ̀ hàn mọ̀ pé Bíbélì sọ pé ìyàwó kan yìí ó dáa, but advice náà ni Paul fi ṣe pé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ alàgbà àbí àlùfáà kó jẹ́ oníyàwó kan. Ìmọ̀ràn náà ni Paul fi gbà. Gbogbo àwọn tá a dẹ̀ ń ṣe ìsọjí 7 days àìwẹ̀ 100 days 70 days yìí ààrẹ inú Bíbélì o. Gbogbo àwọn tá a sọ pé Bíbélì ò faramọ́ Christmas, kò faramọ́ New Year, kò faramọ́ Easter. Gbogbo ohun táwa náà ṣe ìsọjí orí afẹ́fẹ́, ìsọjí kínní, Bíbélì ò fẹ́ kó ààrí ń bẹ̀ o. Thank God. Ìyẹn nípa ti bàbá Ephrata ní ìtẹ̀síwájú, ó bá congregation rẹ̀ sọ̀rọ̀ ni. And ní ti Joseph, ààrí ìyàwó Joseph náà. Ní ti Mósè, ìyàwó Mósè pe Mósè ní ọkọ ẹlẹ́jẹ̀, oníyàwó kan ni. Ní ti ìgbéyàwó tí a lè rí pé Bíbélì, Élì kò ní good marriage, Samuel wòlíì kò ní good marriage, ìyàwó kan ni gbogbo wọn yẹn ní. Wòlíì Òsáyà, ìyàwó rẹ̀ kò sí gbogbo ẹni tí ò bá sùn tán nílùú. Ó tún ti Òsáyà lójú, ó gba ọ̀nà Ọlọ́run jẹ́ pé odidi ìyàwó wòlíì gbogbo ìlú ló ń bá sùn. Go and read it. Even Jésù fúnra Joseph bàbá Jésù, ẹ̀yìn ìgbà tán bí Jésù tán ni ó tó lọ sanwó orí ìyàwó ẹ̀. Ó fi hàn pé mi ò lè sọ́jú bẹ́ẹ̀ yẹn lọ. Torí pé Bíbélì jẹ́ ká mọ̀ pé ìyàwó àfẹ́sọ́nà ló wà ká tó lóyún Jésù. So ìgbà bóyá inú oyún Jésù ló ti lọ sanwó ìyàwó, bóyá ìgbà tán bí Jésù tán o, we don't know. Anania àti Safaria ìyàwó kan ni. Èèyàn mẹ́ta ní bí Bíbélì ṣe tóbi tó ló ní ìyàwó kan tí a lè wò pé yẹn ẹ jẹ́ ká wò. I'm not encouraging anybody to marry many wives. Èèyàn mẹ́ta péré ni. Èkíní Joshua, torí gẹ́gẹ́ bí n tó sọ ní tó bá jẹ́ tèmi àtàrà ilé mi, ọba Olúwa lámà sófin àpò ní gúúsù òmù nìyẹn. Èkejì ni Manoah, bàbá Samson, òun àti ìyàwó ẹ̀ wọ́n jọ ń lọ ko, Ọlọ́run jọ ń bá wọn sọ̀ papọ̀, wọ́n ní good marriage nìyẹn. Number 3 ni Sakaraya àti Elizabeth, ìyá Johannu. Ọlọ́run jẹ́ ká mọ̀ pé bí ọkọ ti ń lọ church ni ìyàwó ń tẹ̀lé. These are the only 3 people in Bible. I read from Genesis to Revelation. No one wife and one woman that have a good marriage in the scripture. Gbogbo wa dẹ̀ wá ń tan àwọn èèyàn. Mi ò ní encourage, but ọ̀rọ̀ marriage is not a journey to eternity. Personal. Even Jésù fún ara rẹ̀ sọ wípé nígbà tí obìnrin kan fẹ́ ọkùnrin, ó kú, ó tún fẹ́ ó tó kú. Wọ́n wá béèrè pé ta ló yẹ kó ṣe ọkọ ní ìjọba ọ̀run ní Farisí. Jésù sọ pé tó bá jẹ́ ti ìyàwó ni o, ayé la ti ń fi ìyàwó fún ni. Tó bá jẹ́ ti ọ̀run ni, kò sí ìgbéyàwó lọ́run. Gbégbé wa ni ìyàwó ọ̀dọ́ àgùntàn. Why are we using marriage to make a people into slavery? Bí a ṣe wà báyìí, àìmọye àwọn tí even redeem àwọn bàbá Adébóyè wọ́n tó lọ open group àwọn obìnrin tí ò lọ́kọ. Bíbélì dẹ̀ sọ wípé ní ìkẹyìn ayé obìnrin méje máa dì mọ́ ọkùnrin kan. Ẹ̀yin fẹ́ bà Bíbélì jẹ́, ẹ wá ń bú bàbá Ephrata ní mari mi ẹ̀dẹ̀ súnmọ́. But when somebody is telling the truth, ẹ má gbé òtítọ́, ó lè wánu, kì í ṣe gbogbo òtítọ́ lórí inú Bíbélì. Òtítọ́ dúró, Bíbélì dúró sọ́tọ̀. These are the things. Ẹ má bínú, ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bí mi léèrè question. Ní tí mo fẹ́ dá sí nìyẹn. Bàbá Ephrata Israel kó kà ṣàlàyé irú ìgbéyàwó yẹn. 3 ló wà, kó ṣàlàyé tó ń sọ gangan fún yín. And kò dẹ̀ bẹ́ẹ̀ nìkankan sọ̀rọ̀, ó bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀ ni nínú message tẹ́ ẹ bí mi léèrè. These are the things. Olúwa yóò wà pẹ̀lú ẹ̀yin àyànfẹ́. Bó níyàwó bó bá máa dọ̀rùn wá dọ̀rùn, bó dẹ̀ ní wá dọ̀rùn. Even Paul Apostle sọ pé ó dáa ká má kúkú níyàwó jùgbà tá a ní. Àìmọye àwa oníyàwó kan tó jẹ́ pé ojoojúmọ́ là ń sunkún. It is well, yẹn nípa ti ọ̀rọ̀ ìyàwó. And number 2 marriage, òun ni God ordained marriage. Ẹbí ọkọ, ẹbí ìyàwó, wọ́n á jọ pàdé láì tí ì ní ìbálòpọ̀. Wọ́n á dẹ̀ ṣe màmí-ìmá engagement, wọ́n á sanwó orí, kò sí òfin bẹ́ẹ̀, kò dẹ̀ sí májẹ̀mú bẹ́ẹ̀. Irú èèyàn bẹ́ẹ̀ ó níyàwó 10, kò sí ohun tó burú torí kò sí òfin kankan, kò dẹ̀ sí májẹ̀mú kankan tó dè wọ́n. Number 3, accidental marriage ní ẹni tí ó ṣàṣìṣe, ó kọ́kọ́ bóbìnrin bímọ, kò ṣègbéyàwó ẹ̀, ó dẹ̀ tó wá rí obìnrin tó wù ú tí ó ṣe kínní, ó wá lọ ṣègbéyàwó yẹn, ó fẹ́ ṣègbéyàwó, ó fẹ́ ṣe gẹ́gẹ́ bí tí bàbá yẹn sọ. He can enter it. Marriage méjì àkọ́kọ́ yẹn, there is no law or rules, obìnrin ò lè fẹ́. Ṣùgbọ́n marriage àkọ́kọ́ yẹn nìkan ni mo rí bẹ́ẹ̀.
àwọn bá wa tá a dẹ̀ dúró lórí ìyàwó kan ọkọ kan yìí ẹ jẹ́ ká gbà yí pé personal decision ni ẹ má gbé sínú bíbélì. Kí ni ìdí tí mo torí ẹ̀ ní kẹ́ má gbé sínú bíbélì? Òpèlè lè má fi yẹn ṣàjẹ́. Bíbélì sọ pé Acts of Apostles sọ pé a ti fi ìbòjú ìgbà Mósè kúrò lójú wa. Ẹ má jà á tàn àwọn èèyàn mọ́. Kí ni ìdí? Márèèjì àkọ́kọ́ tí ẹ kóòtù Ádámù àti Éfà, ayé márèèjì yẹn bàjẹ́. Ti Nóà, ayé márèèjì yẹn bàjẹ́ torí ọmọ nìkan la rí pẹ̀lú Nóà, àríyàwó. Bíbélì ò sọ fún ìyàwó rẹ̀ kú. Nọ́mbà 2, oníyàwó kan tá a tó ní nínú bíbélì òun ni Isaac. Oúnjẹ alẹ́ ìyàwó ò ṣe fún, ọmọ ló ń ṣe fún. Ọmọ ló ń ṣe oúnjẹ fún èyí tí 95% ọkùnrin wà lórí ẹ̀ di àárọ̀ yìí. Tó jẹ́ pé tí ìyàwó bá ti dàgbà tán bá ti dàgbà báyìí ọkọ ló lọ ń fi búrẹ́dì àtẹ̀wà ń jẹun ló lọ fi ń rà. Ìyàwó ti sá lọ sọ́dọ̀ ọmọ ẹ̀lẹ́ abroad. Ìyàwó ti sá lọ sí ìkíní. This is number 3 marriage. Finally nípa ti ọ̀rọ̀ ìyàwó, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń criticize ọ̀rọ̀ ìyàwó púpọ̀ yìí, ṣe bí ẹ fi màmá Tinubu, Olúrẹ̀mí Tinubu, ṣe bẹ́ẹ̀ fi jẹ pásítọ̀, ṣe bẹ́ẹ̀ mọ̀ pé kì í ṣe first wife bàbá Tinubu. Kí ló dé tẹ́ lọ fi ẹni tí ó jẹ́ ìyàwó oníyàwó púpọ̀ tẹ́ lọ fi jẹ pásítọ̀ nínú chọ́ọ̀chì? Kí ló dé? Ẹ dáhùn question yẹn gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. When you pick ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ fi jẹ pásítọ̀ ní Redeemer àti ní àwọn ìjọ míì, wọn ò so níyàwó kan, ọkọ wọn níyàwó méjì mẹ́ta torí pé ẹ fẹ́ gbà kankan lọ́wọ́ àwọn obìnrin wọ̀nyẹn túrò ọkọ wọn, ẹ fi wọn jẹ oyè nínú chọ́ọ̀chì. Ẹ̀dẹ̀ wàá sọ pé ké àwọn ọmọ kan máa ń lọ. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ mẹ́sẹ̀jì tí bàbá Kúmúyè ṣe, ká máa wo tẹlifíṣàn, ká máa wo ilé. Ẹ wo àwọn ayé tí wọ́n bàjẹ́ dànù. Ọlọ́run kó dúró ti everybody wa. Ọjọ́ ìdájọ́ wà níwájú gbogbo wa o. Níbi tí a dé yìí, ẹ má jà á fi ẹ̀sìn, ẹ má jà á fi táyà àwọn èèyàn mọ́lẹ̀. Ẹ jẹ́ kólukúlukú wá ọ̀nà àbáyọ, and tí o bá ti ń wá ọ̀nà àbáyọ sọ́dọ̀ ẹnì kankan tó bá rí pé ò rí, wá ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ ara. That is advice I can give to you. Ẹ ń fi ẹni tó ní onítọ́kọ ẹ̀ níyàwó 3, 4, 5 ẹ fi ń jẹ oyè pásítọ̀ torí kẹ́lẹ̀ rówó gbà, kẹ́lẹ̀ rówó òṣèlú gbà, kẹ́lẹ̀ rí gbogbo ẹ̀gbà. Ẹ tún kọ́ nínú gbogbo kan gbogbo Christian Association Èkó wọ́n kọ́ secretariat fún màmá Tinubu. Secretariat tí wọ́n kọ́ fún màmá Tinubu báyìí tó wà ń bẹ̀, orúkọ màmá Tinubu náà ń fi síbẹ̀, wọ́n forúkọ Jésù sí. Wọ́n dẹ̀ gbàgbọ́ pé màmá Tinubu òkè ṣe ọkọ òkè ṣe oníyàwó kan. Ẹ dẹ̀ ń criticize ẹni tí ẹlòmíì. Ẹ wá ń ka Bíbélì lọ́nà tó gbà favour yín, ẹ ká lọ́nà tó máa gbà favour ìjọba ọ̀run àtàwọn èèyàn. Thank you. Nǹkan tí mo rí nìyẹn. Bàbá Ẹ́frátà is right 100%. Ní ìtẹ̀síwájú, Olúwa àwọn ọmọ ogun sọ pé mo ti sọ sẹ́yìn títí bàbá Ẹ̀sọ́ Ládélé yóò fi parí ìjọba ọ̀fọ̀ níta nínú ìjọ CAC lọ́dọọdún o. Ṣé ẹ mọ̀ pé GC meeting lọ́dún tó kọjá ẹgbẹ́sẹ̀ pray, ìgbà tẹ́ ẹgbẹ́sẹ̀ pray ọ̀fọ̀ fọ̀ ní ọ̀sẹ̀ tẹ́ ṣe tán. Ẹ tó gbélé sí May, ó tó di ọjọ́ mẹ́ta ọ̀fọ̀ ńlá tó fọ̀ ní oṣù tó pé wa máa ṣe lọ pa wá nínú ìṣọ̀dé. Ẹ sì jókòó ẹ̀yin bàbá tẹ ẹ̀yin bàbá Ẹ̀sọ́ Ládélé ká pé Bíbélì wípé ẹ má ṣe yẹ ààlà àwọn ará ìgbàanì. Tí ẹ bá máa dá ẹ̀sìn àti ọ̀fọ̀ yìí dó nínú ìjọ, ẹ sọ fún bàbá Ẹ̀sọ́ Ládélé kó má kọlu gbogbo májẹ̀mú àwọn bàbá ńlá wa. As a leader, kó restructure, kó má destroy foundation. Bíbélì wípé ìpìlẹ̀ míì lẹ́nìkan kan lè fi lélẹ̀ ju èyí tá a ti fi lélẹ̀ lọ tí ṣe Kristi. Bí olórí bá dé ipò tó bá rí àwọn kan tó wọ́, ó lè build tiẹ̀ ọ́ kó ṣe kù wọ́, kì í ṣe kó pa èyí tó bá ń lẹ̀ rẹ̀. Ní ìsín báyìí, wọ́n ti sọ pé ká má sì sọ ọ̀run ní Ondo State àti Èkìtì. Mo sọ ní oṣù February pé mo rí àwọn èèyàn yìí wá sékìtì, wọ́n dẹ̀ wá sọ́yọ̀ pé gbogbo wa gbàdúrà ẹ̀ dáhùn. Ní ìsín báyìí, bàbá Ìsáyà sì fẹ́ ṣe èrè òní June, òfíìsì wà nílùú pé àgbẹ̀dọ̀ ṣe sọ ọ̀run. Wàhálà sì wà. Ṣé gbogbo àwọn ọmọ ọlọ́mọ tó ń bọ̀ wọ̀nyí báwo làgbó ṣe máa dájú lórí wọn? Àti gbogbo àwọn ọmọ Ọlọ́run ní ìsìn tá à ń lọ sọ́jí lọ gbogbo àti tinásí àti gbogbo wa, ẹ mà já sọ àtà bá kú àwọn olórí yìí, wọn á máa kọ̀ntínú ìrìnàjò wọn. It is well o. Tó bá kú torí ìjọ ní ìsìn, it is well o. Ìjọ ń kọ̀ntínú lọ nìyẹn o. Gbogbo àwọn sàbíkèétì rọ́tà ń kó jáde orí mídíà ní gan yín o. Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo yín o. Ìyẹn nípa ti ìjọ ti CAC Ọlọ́run mọ́lá tó lóhùn kàkà. Ìyẹn nípa ti àkíyèsí nípa ọ̀rọ̀ bàbá Ẹ́frátà. Ẹ̀yin ọmọ Ọlọ́run, tí ẹ bá ti wá ọ̀nà àbáyọ dé sọ́ọ̀sì tẹ́ ẹ bá rí, tẹ́ wá ọ̀nà àbáyọ ní gbogbo ọ̀nà tẹ́ ẹ rí, ẹ wá ọ̀nà àbáyọ fún ara yín gangan. Ẹ jẹ́ kó rí olúkúlùkù pé ó dáa kó wá sáyé, kó kú,
kó lọ́la dùgbà tó wá sáyé kó kà wá sáyé asán àìmọye àwọn obìnrin tó wà lọ́wọ́ wa ní ìsìnbá tá à ń gbàdúrà kọ́ olúwa pèsè ọkọ fún táǹdẹ̀ ti wà tó mí ti wà mọ́lọ́pọ̀sí kò lọ́kọ̀ mọ́ ní ìtẹ̀síwájú wọ́n kó àwọn ọmọ CAC wọ́n pa pásítọ̀ wa nínú ìsọjí àwọn bàbá wa dedicate ilé wọ́n ṣe GC meeting mi ò ní kò dá ọbọ tí gbogbo àwòrán tẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ̀ ń rẹ́rìn tẹ̀ ń ṣe onírúurú star kì í sọ̀rọ̀ àkókò yẹn ló yẹ ká ṣe o torí àkókò tí ìjọ ń ṣọ̀fọ̀ ni o ẹ má bínú o eléyìí bàbá Eskaya ló ní o mo bẹ̀ gbogbo ẹ̀yin mídíà bàbá Eskaya tẹ handle page ẹ mọ ẹnikẹ́ni tó bá ti wà ní authority nínú ìjọ wa CAC ó ti di property CAC ẹ má lo page bàbá Eskaya láti máa promote àbí láti máa lo any message tó bá jẹ́ outside pastor ló ṣe ẹ jẹ́ kó jẹ́ page bàbá Eskaya àti ntí CAC bá ń ṣe ká ló máa gbé mẹ́sẹ̀gì àwọn olóṣèlú mẹ́sẹ̀gì èyí náà ṣe ní Àbújá àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti pé ẹ jẹ́ ká correct ibẹ̀ mo bẹ̀ yín ni o mi ò bú yín o orí ni wá orí ni ìjọ CAC àṣìrùn àwọn ló máa farawé wa àgbẹ̀dọ̀ máa farawé wọn ìyẹn nípa ti àwọn bàbá wa kí ó gbọ́ àdúrà gbogbo wa o eléyìí nípa ti Ọdẹ́dọ̀yìn kí n tó parí Ọdẹ́dọ̀yìn mo sọ ní ọdún tó kọjá pé mo rí pé lógo rẹ̀ tó fi bíbélì cross ṣe pé a gbé kalẹ̀ láti bá Christianity jà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé òun gangan ó jáde báyìí ó lóun ò ṣe Christianity ó ní temple lòun gbé kalẹ̀ ó ní òun ò kí ń ka bíbélì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àṣírí ti tú o Olúwa yóò wà pẹ̀lú wa o kí n tó lọ sọ mẹ́sẹ̀gì ti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́ o pátápátá ni mo fẹ́ sọ eléyìí ìdájọ́ Ọdẹ́dọ̀yìn àtàwọn tó ń bá àwọn bàbá àbá yẹn jẹ́ ó wà níwájú Olúwa ó lè torí pé òun ṣiṣẹ́ Olúwa kó wá máa bà gbogbo àwọn bàbá tó ti ṣiṣẹ́ ṣáájú wa jẹ́ ẹ̀yẹn tiwájú Ọlọ́run dẹ̀ sọ fún mi pé gbogbo àwọn tó ń share message Ọdẹ́dọ̀yìn àti àwọn tó wà lábẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ pé ìran mẹ́rin wọn lòun máa bájà tó tọjọ́ ikú ẹ lọ kọ́lẹ̀ kì í ṣe ní ìṣe òbọ̀tẹ́ ẹ gbọ́ òpin Ọdẹ́dọ̀yìn náà kò ní pẹ́ dé ẹni tó dẹ́nu wòlíì ọdún mẹ́ta sẹ́yìn ó ní Kúmúyì máa páàkì ẹnu ẹ Olúwa sọ pé ó kú Kúmúyì sì wà láyé ní ìṣe o ó sì lọ sí Ọdẹ́dọ̀yìn lọ sí kú ẹnìkan tí ò tó 60 years ní oṣù tó kọjá yìí o ó wá ń pariwo òun jókòó dìde òun ṣe lè sí ẹni tó bá ṣe iṣẹ́ ìyanu máa pariwo lẹ̀ àbí iṣẹ́ ìyanu ló ń pariwo èèyàn it is well nípa ti àwọn ohun tí mo fẹ́ sọ nìyẹn eléyìí ìpè àkíyèsí ni fún àwọn ọmọ Ọlọ́run kí là ń pè ní mídíà jẹ́ ọjà gbogbo ayé tí àwọn èèyàn máa ń lọ pẹ̀lú ìpinnu ọ̀tọ̀ọ̀tọ̀. Number 2, mídíà jẹ́ ẹ̀dá méjì ló máa ń wà lórí mídíà ẹni tó mọ ohun tí à ń sọ àti ẹni tí kò mọ ohun tí à ń sọ. Number 3, ẹni tí ó mọ ohun tí à ń sọ àtẹni tí kò mọ ohun tí à ń sọ ní Number 2. Number 3, ẹni tó mọ ohun tó ń ṣe àtẹni tí ò mọ ohun tó ń ṣe ní mídíà ọ̀rọ̀ mídíà àwọn jálù group. Number 4, kí là ń pè ní mídíà? Mídíà jẹ́ ibi tí àwọn ọmọ Ọlọ́run ti máa ń mọ ẹ̀tàn àti ojúlówó ọmọ Ọlọ́run ẹlẹ́tàn tó ojúlówó ọmọ Ọlọ́run tí wọ́n bá ní ìmọ̀ dáadáa. Ó sì jẹ́ ibi tí a ti ń tẹ̀sí capacity ibi tẹ́nìkan ní ìmọ̀ àti ọgbọ́n dé fáwọn ọmọ Ọlọ́run tó bá ń sọ̀rọ̀. Number 5, mídíà jẹ́ ohun èlò tí Ọlọ́run pèsè fún ìgbà ìkẹyìn ayé láti ṣe ìdájọ́ wa nígbà tí a bá parí ohun gbogbo. Bákan náà ó jẹ́ ohun èlò tí Èṣù pèsè fún wa láti mú àwọn ọmọ Ọlọ́run ní òpin ayé which is tàkúté èṣù ìkẹyìn ayé tí ó fi máa mú àwọn ọmọ Ọlọ́run lọ sínú ìgbèkùn sínú ọ̀run àpáàdì. Number 6, mídíà jẹ́ ohun èlò tí ó yára jùlọ láti jẹ́ kí láti fi ẹ̀dá hàn ayé láti fi hàn Èṣù
àti láti fi hàn ogun àti láti fi hàn àwọn olóore àtolùrànlọ́wọ́ iṣẹ́ tí ó ń ṣe nìyẹn. Nọ́mbà 7 síwájú sí tí mo tún lè sọ pé mẹ́díà ṣe, mẹ́díà jẹ́ ohun èlò ayọ̀ lónìí, àbámọ̀ àti ẹkún lọ́la nígbà tí rìsọ̀tì ẹ̀ bá dé tí ò dẹ̀ ṣe é parọ́ pé nìkan ni mo ṣe. Ìyẹn nípa ti àkíyèsí nípa ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí à ń lo mẹ́díà. Mo fi dáhùn ìbéèrè ni. Àkíyèsí èkejì tí mo fẹ́ kí àwọn ọmọ Ọlọ́run mọ̀, wèrè mẹ́ta ló wà lórí mẹ́díà. Wèrè àkọ́kọ́ ni ẹni tí ó ń kùn dẹ́ẹ̀mọ̀ àwọn òkú tó ti kú tí wọ́n ti parí eré ìje wọn, tó máa pè wọ́n lágbájá, Babalọ́lá ò sí dáadáa, Mọ́sọ̀rọ̀mọ́ládé ìsọmọ Ọlọ́run, Ọ̀ṣọ́fà kì í ṣe wòlíì, káwá jókòó sílẹ̀ àákọ́ wọn, Awólọ́wọ̀ ọ̀tá Nàìjíríà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tó bá ń bá òkú jà tó fi òkú lórúkọ, pé tóun bá ti sọ àwọn èèyàn lè máa jẹ́ kíyàn kóun trend tó jẹ́ òkú ló fi ń trend, àwọn òkú tó ti kọjá lọ fi ń trend lórí mídíà, aṣiwèrè èèyàn ni. Nọ́mbà 2, wèrè kejì lórí mídíà òun ni àwọn yẹn ládẹ́ ń pè ní àwọn bàbá tí wọ́n dẹ̀ ń fi wọ́n gàn wọ́n tán sọ̀ sí wọn yìí. Àwọn yẹn àwa nísìn mínísítà tiwa, àwa mínísítà pé media promote me minister la wa, but àwọn bàbá yẹn ohun tó promote wọn ni ẹ̀mí mímọ́ ni mo fẹ́, Ọlọ́run alágbára, ara kò lè ṣiṣẹ́ mi ò, Olùgbàlà gbé mi wọ̀. Wèrè kejì lórí media òun ni àwọn tí ó ń ṣe ìdájọ́ ẹni tí ìgbà ti lọ lọ́wọ́ ẹ̀, tó ń ṣèdájọ́ Ọbásanjọ́ ó yẹ kó ṣe báyìí, Yàrá kìíní Babangida, Jonathan, ẹnikẹ́ni tó bá ti ń ṣèdájọ́ ẹni tí ìgbà ti lọ lọ́wọ́ ẹ̀ kì í aṣiwèrè ni. Ẹnikẹ́ni. Nọ́mbà 1 nípa ti àdúrà méje àwọn àyànfẹ́ àti ìrírí mi. Ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn, ní ọjọ́ tí mo ṣe ìgbéyàwó, lọ́jọ́ náà lọ́hùn àwọn ọmọ Ọlọ́run kan kó ara wọn jọ, wọ́n láti lọ gba hòtẹ́ẹ̀lì fún mi tó ní Underground ní Maryland. Bí mo ṣe ń kúrò ní ibi ìgbéyàwó ní nǹkan bí 6 to 7 ní alẹ́ Saturday ni wọ́n darí mi pẹ̀lú mọ́tò ìgbàlódé tí wọ́n gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì yẹn. Owó ńlá ni wọ́n san síbẹ̀ fún odidi ọ̀sẹ̀ méjì, pé ó pẹ́ tí mo ti ń wónú igbó káàkiri pé mo gbọ́dọ̀ gbádùn kí n sinmi fún ọ̀sẹ̀ méjì kí n tó máa lọlé pẹ̀lú ìyàwó tí mo gbé lọ́jọ́ náà lọ́hùn, pẹ̀lú ìyàwó mi. Wọ́n ní ìpinnu rere sí mi, ṣùgbọ́n lọ́rọ̀ kan ogun ò jẹ́ kí n gbádùn ìpinnu rere tí àwọn olóore ní sí mi. Nípa báwo, bí a ṣe débẹ̀ ní ọjọ́ Saturday náà lọ́hùn, ó di aago 2 òru orí stress tá a ṣe pẹ̀lú ìyàwó mi àti mi fún ìgbéyàwó yẹn. Mo jí pé káàtì ẹ̀ gbàdúrà. Nígbà ó di aago 2 òru, mo gbọ́ ohùn Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun pé Násírù ọmọ mi, tí o ò bá fẹ́ kí ìyàwó rẹ̀ ó kú sí hòtẹ́ẹ̀lì yìí, tí o ò dẹ̀ fẹ́ parí èyí tó kù nínú ìrìnàjò rẹ ní ẹ̀wọ̀n, tílẹ̀ bá ti mọ́, gbé ìyàwó rẹ máa sá lọ sí ìkejì ara kejì lórí òkè. O ò gbọ́dọ̀ sun oorun ọjọ́ méjì ń bí o, bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀wọ̀n ni ó ti ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ tó kù láyé o. Àwàdà tèrè ni mo pè. Kò pẹ́ rẹ̀ mo tún gbàdúrà, ohùn Olúwa tó wá lẹ́ẹ̀kejì. Nígbà ó di ẹ̀kẹta, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ mi yìí. Májẹ̀mú bí ogun kan ti ń ṣẹlòmíì dìde, gbogbo ẹ̀ tẹ́ ẹ pín mẹ́sẹ̀jì yìí, Olúwa yóò bà májẹ̀mú yẹn jẹ́ lórí yín, lórí ìran yín mẹ́rin o. Mo pe ìyàwó mi pé Olúwa sọ wípé èèkàn báyìí lÓlúwa wí, ẹja tètè sá kúrò níbí láàárọ̀ ká máa lọ kejì. Lọ́rọ̀ kan ó wò sí bí ìwòsàn ọmọ lọ́yà, abágbéra a lọ bá receptionist. Wọ́n ní kẹpẹ̀lẹ́ pé àwọn ò lè kówó lẹ̀, ẹ kówó lẹ̀ àwa ń lọ, àbá kó ẹrù. Owó tá kúkú fi ṣe wá lálejò fún ìgbéyàwó sì kù wà lọ́wọ́ wa.
nàbà wò wá nàbà pín díẹ̀ fún wa nínú owó yẹn wọn fún wa gbogbo ẹ̀ wọn nítorí láti kọ́ sí receipt làbá gbéra ní kúkúrú ó di abásátà mọ́tò ó di kejì wá nígbà tá a dé Ìpẹ̀tù tí ọba rẹ̀ ń jẹ́jọ́ ní USA yìí tí wọ́n ìpínlẹ̀ àṣìtẹ̀fẹ́ kan sí láìpẹ́ yìí tó di ìkejì òjìnà kò ju ìrìn 10 minutes to 15 minutes mọ́ ìyàwó mi bá mi gbìgbì nínú mọ́tò ó bá kó sínú mọ́tò sùn lọ́wọ́. Ìgbà yẹn bàbá Ọbaṣẹ́kì àti bless memory bàbá Mákindé àwọn ló ti jẹ́ orí òkè ńgbà náà á sì wà ní bàbá orí òkè bá a ṣe sáde kejì nìyẹn ó di wàwàwà pẹ̀lú mọ́tò bá a ṣe pé ìyàwó mi sílẹ̀ nìyẹn àwọn bàbá yẹn gbogbo àwọn èèyàn láti kóra wa tì mí títí pẹ̀lú àdúrà tó bá jẹ́ kì í tẹ̀ wá ṣe ayé tó jẹ́ kó ẹnìkan ò rí nàrí kejì ẹ̀ tó bá jẹ́ ayé ìsìn ni. Èkíní bá a ṣe ṣetán pé níbi tí mo fẹ́ mú ọ̀rọ̀ múlẹ̀ sí ní ìgbà tí ìyàwó mi máa lajú pẹ̀lú Babalọ́lá pẹ̀lú gbogbo ẹ̀ ohun tó ń wò wá họ báyìí pé èmi ni mo ní nǹkan mi 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 ìgbé tó ké jáde sí ayé nìyẹn. Mo wá sọ fún pé màmá lóòótọ́ láti ọjọ́ ìbí di ọjọ́ tí àná tán ṣègbéyàwó fẹ́ máa tó wọ àwọn ló ní ọ́ àwọn tí wọ́n náà fẹ́ pa ọ́ yìí sí mi lọ́rùn yìí ṣùgbọ́n láti àná yẹn o ò sí lọ́wọ́ àwọn tí ó ń sọ̀rọ̀ sí ẹ báwọn ló ní ọ́ yìí o ti wà lọ́wọ́ Ọlọ́run Babalọ́lá Ọlọ́run alààyè Ọlọ́run ọ̀gá ògo o kì í ṣe tiwọn mọ́ o so ó ti di ti ọba àwọn ọba o. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ kẹ́kọ̀ọ́ nínú ìrírí burúkú mi. Mo wí pé ogun èmi ni mo ní nǹkan mi Olúwa kó bá yín ṣe. Bí ó ṣe jí nìyẹn tí mo dúpẹ́ kí a tó lọ gbàdúrà méje yìí. Lọ́rọ̀ kan ọ́nímù tí àwọn èèyàn àríǹjì fún mi yẹn inú igbó ni mo ti ṣe lódìdí oṣù 3 o bí mo ṣègbéyàwó tán. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run wá gbàdúrà méje kí tó jẹ́ sí Olúwa fún wa. Àdúrà àkọ́kọ́ àtèmi àti ìran mi àtàwọn ọmọ mi mẹ́rin ìran mi mẹ́rin Olúwa bá mi sọ ogun àdàbí èmi ni mo ní nǹkan mi. Àdúrà ìkejì májẹ̀mú èmi ni mo ní nǹkan mi lórí àwọn ọmọ mi Olúwa bàjẹ́. Àdúrà ìkẹta gbogbo àwọn tó sọ wípé gbogbo ẹni tí ò dá mi wá sáyé tó ń ṣe àkóso ayé mi Olúwa fi ikú run wọ́n bí mo ti ń gbọ́ mẹ́sẹ̀gì. Àdúrà ìkẹta rescue. Àdúrà ìkẹta sí ẹ̀kẹrin ẹ pe orúkọ Jésù. Ìjọba èmi ni mo ní nǹkan mi mo gbọ́ lọ́wọ́ rẹ tọmọtọmọ tìrantìran. Àdúrà karùn-ún ẹ sọ fún ọba àwọn ọba Agíjù èmi ni mo ní nǹkan mi o mo jáde lọ́wọ́ rẹ o tọmọtọmọ. Àdúrà ẹ̀kẹfà ìgbèkùn èmi ni mo ní nǹkan mi ìrànlọ́wọ́ Ọlọ́run o ojúrere Ọlọ́run o àánú Ọlọ́run o oore ọ̀fẹ́ Ọlọ́run o ẹ yọ mí tọmọtọmọ lórí ìran mẹ́rin. Àdúrà ìkeje Olúwa gbà mí má jẹ́ kí ogun èmi ni mo ní nǹkan mi má jọ ṣàkóso ayé mi látọ̀ lọ jẹ́ kí n rí ọpẹ́ dá lórí ẹ̀ má jọ gba ayé tí mo wá lọ́wọ́ mi má dẹ̀ jọ gba ayérayé lọ́wọ́ mi. Ẹ̀yin ọmọ Ọlọ́run náà kẹ́ ẹ dẹ̀ gbàdúrà fún mi kémi náà parí dáadáa gbogbo àwọn tó ń pín mẹ́sẹ̀gì mi tó dẹ̀ ń gbọ́ mẹ́sẹ̀gì mi kí àwọn náà rí àmì pé Ọlọ́run rán mi ní iṣẹ́. Kí ó kun ọjọ́ kan tí n bá máa já lọ kulẹ̀ tí èsùn bá máa mú mi kọ́ lóun fi kú bo àṣírí mi. Thank you, God bless you. Ẹ bá mi pín mẹ́sẹ̀gì ìyẹn nípa ti ìrírí mi àti àdúrà àwọn àyànfẹ́ méje ti ọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá mi pín mẹ́sẹ̀gì lábẹ́ bó ti wù rí. Mo wí lórúkọ Bàbá tọmọ tẹ̀mọ́ májẹ̀mú orí ilẹ̀ yìí yóò dájọ́ àánú fún yín orí ọ̀fọ̀ orí ilẹ̀ yìí yóò dájọ́ àánú fún yín àárín àwa àtọlọ́run kò ní dàrú. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.